Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ọjọ́ ìsinmi karùn-ún lẹ́yìn àjíǹde tí a túmọ̀ sí ọjọ́ ìsinmi ẹ̀bẹ̀ Rogational Sunday. Àkòrí májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ní ẹ̀kọ́ Bíbélì tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ẹ̀ka àkòrí tí a wà ní májẹ̀mú Ọlọ́run pẹ̀lú ènìyàn apá 12. Orí ọ̀rọ̀ wa tòní ni ìwà ìbàjẹ́ àìṣòdodo sí májẹ̀mú Ọlọ́run. Ibi kíkà wa a ní Deuteronomy orí 28 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 24. Ṣùgbọ́n kí a tó lọ sí ibi kíkà yẹn, lónìí a ní àwọn bàbá wa pàtàkì ní àárín wa lónìí. Lápá àlàáfíà níbí mo ní bàbá wa, àwọn ni alága wa láti agbègbè Kétu ní ilẹ̀ Yewa níbí. Wọn yóò dárúkọ wọn fún wa. Bàbá, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ kú ilé o. Orúkọ tèmi ni àlùfáà Fẹ́mi Oyèdélé láti ìjọ Pétérù mímọ́ Ìkànládé. Ẹ ṣé bàbá. Ní apá ọ̀tún mi níbí ni mo ní ìkan nínú àwọn àlùfáà wa láti ìjọ wa ní Tata. Bàbá, ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá. Mo kí gbogbo wa pé a kú ilé o. Orúkọ mi ni àlùfáà Adélórí Timothy láti ìjọ Paul mímọ́ ti Tata. Ẹ ṣé. Lórúkọ Ọlọ́run alààyè ni à ń kí gbogbo wa káàbọ̀ bí a ti ń wo ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Bàbá àlùfáà wa Adélórí, ẹ bá wa wo Deuteronomy yẹn orí 15 sí ẹsẹ̀ 28. Yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní òní, ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ, yóò sì bá ọ. Ègún ni fún ọ ní ìlú, ègún ni fún ọ ní oko, ègún ni fún àgbọ̀n rẹ àti ọpọ́n ìpò àkàrà rẹ, ègún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ, ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ègún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ègún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Olúwa yóò sì rán ègún, ìdààmú àti ìbáwí sórí rẹ nínú gbogbo ohun tí ìwọ bá fi ọwọ́ rẹ lé ní ṣíṣe, títí a ó fi run ọ́ àti títí ìwọ ó fi ṣègbé kánkán nítorí búburú iṣẹ́ rẹ. Nípa èyí tí ìwọ ti kọ̀ mí sílẹ̀, Olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lé mọ́ ọ, títí òun ó fi run ọ́ kúrò lórí ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà. Olúwa yóò sì fi àrùn ìgbẹ́ kọlù ọ́, àti ibà àti ìgbóná àti ìjóná ńlá àti idà àti ìrẹ́dànù àti ìmúwọ́dù. Wọn ó sì lépa rẹ títí ìwọ ó fi run. Ọ̀run rẹ tí ń bẹ ní orí rẹ yóò jẹ́ idẹ, ilẹ̀ tí ń bẹ nísàlẹ̀ rẹ yóò sì jẹ́ irin. Olúwa yóò sọ òjò ilẹ̀ rẹ di ètù àti ekuru láti ọ̀run ni yóò sì máa sọ̀kalẹ̀ sí ọ títí ìwọ ó fi run. Olúwa yóò sì mú ọ di ẹni ìkọlù níwájú àwọn ọ̀tá rẹ. Ìwọ ó jáde tọ̀ wọ́n lọ ní ọ̀nà kan, ìwọ ó sì sá níwájú wọn ní ọ̀nà 7. A ó sì ṣí ọ kiri gbogbo ìjọba ayé. Òkú rẹ yóò sì jẹ́ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ayé, kò sì sí ẹni tí yóò lé wọn kúrò. Olúwa yóò sì fi oówo Íjíbítì lù ọ́, àti ìyọ̀dí àti ekuru àti èyí tí a kì yóò lè wòsàn. Olúwa yóò sì fi ìsínwín kọlù ọ́ àti ìfọ́jú àti ìpayà. Ẹ jẹ́ ká dúró ní ibẹ̀ yẹn. Tí a bá wo àwọn ọ̀rọ̀ ńláńlá ègún tí a ń rí lónìí, wọ́n jẹ́ ìdàkejì ìbùkún Ọlọ́run tí a rí ní ọ̀sẹ̀ tó kọjá
nípa ìbùkún Ọlọ́run tí ó wá sórí àwọn tó ṣe ìgbọ́ràn àti tó ṣe òdodo sí májẹ̀mú rẹ̀. Ṣùgbọ́n lónìí à ń wo ègún tó ń wá sí orí àwọn tó ń ṣe àìṣòdodo. Èròǹgbà láti ní òye àwọn ègún nínú Bíbélì àti láti ṣàfihàn ohun tí ó lè mú májẹ̀mú ègún wá sórí àwọn ènìyàn kan. Ọ̀rọ̀ ńlá ni èyí tí ó ń bá wa yìí. Ìfáàrà, òní ni ọjọ́ ìsinmi ẹ̀bẹ̀, Rogational Sunday, ọjọ́ tí a ń fi ìbùkún sórí gbogbo ohun tí a ń fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà àti àṣà ìjọ. Nírú ọjọ́ òní a ó gbàdúrà sí gbogbo ohun tí àwọn èèyàn fi ń ṣiṣẹ́ oko, tí wọ́n fi ń ṣiṣẹ́ òwò, tí wọ́n sì bùkún, torí àkókò àti kórè ó ti ń súnmọ́lé, sódà ohunkóhun kò ní ba èrè iṣẹ́ wọn jẹ́. Ṣùgbọ́n lónìí à ń wò wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn ń ṣiṣẹ́, ṣùgbọ́n kàkà kí wọ́n rí èrè, wọ́n ń rí ìdàkejì tí ó dẹ̀ fi hàn pé ègún ni ó wà lórí iṣẹ́ wọn. A ní láti mọ̀ pé Ọlọ́run kò yàn wá mọ́ kí a ṣiṣẹ́ tí ó jẹ mọ́ èpè. Àwọn ègún tí a kọ sínú Bíbélì jẹ́ àtúbọ̀tán ìkùnà ènìyàn láti gbọ́ràn sí àwọn òfin Ọlọ́run àti yíya tí wọ́n yà kúrò nínú àwọn májẹ̀mú ìbùkún tí Ọlọ́run ní fún oníkálùkù. Ṣùgbọ́n ènìyàn túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ láabi. Èyí ló mú kí ègún kó wá sórí ohun tí ènìyàn ń ṣe. Ègún pọ̀ ju ìbùkún lọ gẹ́gẹ́ bí a ti rí. Ìbùkún yẹn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní ó parí sí ẹsẹ̀ kẹrìnlá. Ṣùgbọ́n tá a bá wo ègún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ káàdógún ó parí sí ẹsẹ̀ kejìdínláàádọ́rin. Nítorí náà ègún pọ̀ ju ìbùkún lọ, nítorí pé èṣù mọ bó ṣe máa ń ṣe ohun gbogbo ní ìlọ́po láti jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ọlọ́run. Lórúkọ Jésù, ibi kò ní dé bá wa lórúkọ Jésù. Àwọn àkójọpọ̀ ègún àkọ́kọ́ yẹn ó wà láti ẹsẹ̀ ìkàdógún sí ẹsẹ̀ kọkàndínlógún. Àwọn yẹn ń polongo ìdààmú àti àwọn wàhálà tí yóò bá àwọn ènìyàn lórí iṣẹ́ ojoojúmọ́ wọn, àti ìparun òjijì, àìsàn, ìyàn, àti pé kò ní sí ààbò, kò ní sí ìdáǹdè kúrò ní ọwọ́ ọ̀tá. Àwọn ènìyàn sì ń rí ìdíwọ́ ní onírúurú ọ̀nà wọn gbogbo. Tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa lónìí, tá a wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé, a ó lè rí i pé ọwọ́ ègún lélẹ̀. Kí ló dẹ̀ mú ègún wá? Nítorí àìgbọ́ràn àti àìṣòdodo sí májẹ̀mú Ọlọ́run. Àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ láti túbọ̀ máa bá wa ṣàlàyé lórí àwọn ìbéèrè fún ìjíròrò ti ọ̀sẹ̀ yìí. Má bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Délóre láti ìjọ wa Paul mímọ́ tata. Wọ́n ní ṣàlàyé òye rẹ nípa àwọn ègún inú Bíbélì. Nínú àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run, òun ló fa ègún inú Bíbélì tó sì ń farahàn nínú ayé àwọn ènìyàn láti ìrandíran títí di òní olónìí. Àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run, àìṣe ìfẹ́ Ọlọ́run, àìpa òfin Ọlọ́run mọ́, òun ló ń fa ègún inú Bíbélì tó sì ń farahàn nínú ayé wa títí di òní olónìí. Ẹ ṣe àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run, òun ló fa ègún láti ìrandíran, nítorí ọmọ ènìyàn túbọ̀ tẹ̀síwájú nínú àìgbọ́ràn. Ìbéèrè kejì, mo fẹ́ bi bàbá wa Venerable Olúwafẹ́mi Oyèdélé. Wọ́n ní ṣe ìdámọ̀ kí o sì ṣàlàyé onírúurú ègún ayé tí a yàwòrán rẹ̀ nínú àwọn ẹsẹ̀ ibi tí a kà yẹn. Bàbá, mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe tò àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ẹ ṣé púpọ̀ ẹni ọ̀wọ̀. A rí i pé tí a bá wo ìbéèrè kejì yẹn, wọ́n pín sí ọ̀nà márùn-ún ni wọ́n pín àwọn ègún yẹn sí. Tí a bá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún ibi kíkà wa Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n, ó ṣàlàyé pé ègún lórí iṣẹ́ àti gbogbo ibi tí ẹlẹ́ṣẹ̀ bá fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀. Ó tọ́ sí pé tó bá ti hùwà ègún, tó bá ti ń dẹ ẹlẹ́ṣẹ̀ gbogbo tó bá wà, ègún òní ó máa bá. Tí a bá wo ẹsẹ̀ ogún títí dé ìkẹrìndínlọ́gbọ̀n, ègún tí Ọlọ́run tìkára rẹ̀ sọ fún sórí ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run fúnra rẹ̀ gẹ́gẹ́ ló pe ègún yẹn jáde sórí ẹlẹ́ṣẹ̀. Ó ní ìgbésẹ̀ kejì. Ìgbésẹ̀ kẹta òní ó wà ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkọkàndínlọ́gbọ̀n, tó ṣàlàyé pé mímú àìsàn wá sí ara ènìyàn láti ọ̀dọ̀ Ọlọ́run dípò àlàáfíà. Ìlérí àlàáfíà ni Ọlọ́run ṣe fún wa, ṣùgbọ́n nígbà tí ègún bá ti wọ̀ ọ́, dípò kẹ́yìn kó ní àlàáfíà,
á wá di àìsàn fún irú ẹni bẹ́ẹ̀. Ìgbésẹ̀ kẹrin ìyẹn wà ní ẹsẹ̀ 30 títí dé 45. ẹlẹ́ṣẹ̀ yóò ṣiṣẹ́ fún ẹlòmíràn jẹ́ dípò kó ṣiṣẹ́ kó fúnra rẹ̀ kó jẹ èrè iṣẹ́ rẹ̀, kì í ṣe òun ló máa jẹ èrè iṣẹ́ rẹ̀, á jẹ nǹkan tí ẹlòmíràn á máa jẹ. Ìgbésẹ̀ karùn-ún ó wà ní ẹsẹ̀ 42 títí dé 44 bí Ọlọ́run yóò mú ìlérí rẹ̀ kúrò nínú ayé ẹni yẹn. Ọlọ́run ti ṣèlérí ohun dídára fún wa, ṣùgbọ́n májẹ̀mú yẹn, Ọlọ́run májẹ̀mú ìlérí yẹn ó ti wà, Ọlọ́run wà mú májẹ̀mú ìlérí yẹn kúrò, á wá di ègún fún irú ẹni bẹ́ẹ̀. Ẹ ṣé bàbá. Ìbéèrè kẹta láì gbára wa lákòókò rárá, bàbá wa Adélórí wọ́n ní kí ni ó mú àwọn ègún wá sórí Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọlọ́dani àti ẹgbẹ́, àti gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti gẹ́gẹ́ bí ẹgbẹ́, kí ni nǹkan tó mú ègún wá sórí àwọn ọmọ Ísírẹ́lì? Ẹ ṣé púpọ̀. Nǹkan tó mú ègún wá sórí àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọlọ́dàn, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti gẹ́gẹ́ bí ẹgbẹ́ ó pọ̀ lóríṣiríṣi. Lára rẹ̀ ni yíya ère gbígbẹ́ láti máa sìn ín. Wọ́n ya ère fún ara wọn láti máa sìn dípò Ọlọ́run tí wọ́n kọ̀ Ọlọ́run sílẹ̀, wọ́n ya ère. Bá sì wo orin Dáfídì orí 118 ẹsẹ̀ 17 ó ní pé ṣíṣẹ̀ sí Ọlọ́run, ṣíṣe ìfẹ́kúfẹ̀ẹ́ wọn, ìfẹ́ ti ara wọn dípò kan ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ti ara wọn òun ni àwọn èèyàn yìí òun ni wọ́n ń ṣe. Dídán Ọlọ́run wò, bákan náà ní orí Dáfídì yẹn orí 118 ẹsẹ̀ 18 dídán Ọlọ́run wò, wọ́n ń dán Ọlọ́run wò pé só lè gbà wá, só lè ràn wá lọ́wọ́ dípò kí wọ́n ṣe ìfẹ́ ìsìn náà ń dán Ọlọ́run wò. Ẹ ṣé púpọ̀ bàbá wa Venerable Ayọ̀délé. Ìbéèrè tí ó kàdí, wọ́n ní báwo ni a ṣe lè gba ìwà rere tí ó sọnù àti àwọn ìbùkún Ọlọ́run lórí iṣẹ́ wa àti ẹbí wa padà? Kí la lè ṣe báyìí níbi tá a bára wa? Ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí àkòrí tí sọ nípa májẹ̀mú, a rí pé Ọlọ́run ti bá àwọn ènìyàn rẹ̀ dá májẹ̀mú ìbùkún. A dẹ̀ rí pé ọ̀nà tí a lè gbà láti gbà á padà, ó ṣàlàyé ìwé wòlíì Àìsáyà, ó jẹ́ kó yé wa. Àìsáyà orí 65 ẹsẹ̀ 6 àti títí dé 7. ẹsẹ̀ 6 yẹn jẹ́ kó yé wa pé kí a wọ Ọlọ́run nígbà tí a lè rí. A gbọ́dọ̀ gbìyànjú láti wọ Ọlọ́run nígbà tí a ò sí nínú ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ 7 jẹ́ kó yé wa pé kí a kọ ọ̀nà ibi sílẹ̀. Ṣáàdì pé méjèèjì yẹn ó ṣàlàyé fún wa. So kíkọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, gbogbo àwọn ìwà búburú tí à ń hù a gbọ́dọ̀ gbìyànjú láti kọ̀ sílẹ̀. Ìyẹn ni ó mú kí àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wa àti májẹ̀mú ìgbàanì kí ó padà sí orí wa. Ẹ ṣé. Nígbà tí a bá kọ àwọn ọ̀nà wa búburú sílẹ̀ tí a sì ń ṣe ìfẹ́ Ọlọ́run, májẹ̀mú àti ìbùkún Ọlọ́run yóò padà wá sórí wa, yóò padà wá sórí iṣẹ́ wa, yóò padà wá sórí orílẹ̀-èdè wa, yóò padà sí ẹbí kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kan sí, a kí bàbá wa, àwọn ní alága wa láti agbègbè Kétu, person of Venerable Olúwafẹ́mi Oyèdélé láti ìjọ Pétérù Mímọ́ Ìgà Aládé. Bàbá ẹ ṣé gan-an. Bẹ́ẹ̀ náà ni a dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹni ọ̀wọ̀ Timothy Adélórí láti Pọ́ọ̀lù Mímọ́ Tata. Ẹ ṣé o, orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa wà lórí iṣẹ́ ìránṣẹ́ wa. Fún ìparí, ohun tí Ọlọ́run ní lọ́kàn fún ẹ̀dá ènìyàn ni láti bùkún wọn. Àmọ́ ṣá, àwọn ènìyàn ń fẹ́ ní ìgbà gbogbo láti rin ọ̀nà orí kunkun tí ó yọrí sí ìwà búburú. Ìwọ náà wo lónìí o, ọ̀nà orí kunkun wo lò ń rìn tí Ọlọ́run pe àkíyèsí rẹ sí lónìí? Tí o bá fẹ́ kí ìbùkún wá sórí rẹ tó fẹ́ ògún, dandan ni pé kó o yí padà. Ní ọ̀nà yìí ni ìwà ìdíbàjẹ́ wà àti ègún tí ó jẹ́ ìdàkejì ìbùkún. Lóòótọ́ àwọn èèyàn ń sáré o, wọ́n fẹ́ ṣe yahoo, wọ́n fẹ́ ṣe ilé, wọ́n fẹ́ ṣe tán, ṣùgbọ́n kàkà kí wọ́n rí ìbùkún ní òpin rẹ̀, ìbànújẹ́ ló máa ń kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn wọn fún wọn. Nítorí náà, yàn láti rìn ní ọ̀nà ìgbọ́ràn àti oníwà bíi Ọlọ́run. Fún ìrònú ní ọ̀sẹ̀ yìí, wọ́n ní rin ọ̀nà ìwà rere àti ìbùkún kí o sì sá kúrò ní ọ̀nà ìbàjẹ́ àti ègún. Àkọ́sọ́ wa fún ọ̀sẹ̀ yìí ní Deuteronomy orí 28 ẹsẹ̀ 15. Ẹ jẹ́ ká jọ ká o. Yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní òní. Ǹjẹ́ gbogbo ègún
ègún wọ̀nyí yóò ṣẹ̀ṣẹ̀ sórí rẹ yóò sì bá ọ. Ègún kò ní wá sórí wa o, àwa ni kí a ṣe ìfẹ́ Ọlọ́run. Èmi ni ọ̀rẹ́ yín Ọpẹ́ Olúwa Ògúnlẹ̀yẹ. Ẹ ṣé o.